ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn, níbi táwa òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ, torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, gbogbo yín la kí o, gbogbo yín la kí. Ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà, ojú tẹ̀ fi ń wò wá kò ní ẹ́ fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí. Orúkọ ọmọ báyìí wà níjànú ọmọ o, okùn tẹ́ rí yẹn níjànú ẹ̀sìn. Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o. Kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí? Ẹ tún máa bá wa ká lọ lórí ìkànnì Jígí Alára, á gbádùn ara wa gan-an. Kókó tó wà nínú lẹ́tà tí David fi ránṣẹ́ sí Donald Trump lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́sùn ṣáájú ìbò gómìnà tó ń bọ̀ rèé o. Ẹ wá gbọ́. Gbajúmọ̀ akọni tàkasúfèé nẹ̀ David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido ti kọ lẹ́tà sí ààrẹ Donald Trump orílẹ̀-èdè Amẹ́ríkà lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹjọ yìí. Davido ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí Trump lójú òpó X rẹ̀ pé ìbẹ̀rùbojo ti gbalẹ̀ báyìí o. Ó sì ṣeéṣe kí rògbòdìyàn bẹ́ sílẹ̀ lásìkò ìbò gómìnà ọjọ́ Sátidé tó ń bọ̀ wá. Ó ṣeéṣe kí ìdúnkokò mọ́ni tó ṣẹlẹ̀ lásìkò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Eléyìí tó dàbí rẹ̀ ni pé àwọn kan tó lè da ètò ìdìbò náà rú. Davido ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ní ẹ̀tọ́ láti dìbò fún ẹnikẹ́ni tó bá wù wọ́n ní àlàáfíà láìsí ìbẹ̀rù rárá. Akọni tàkasúfèé náà ké pe Trump àtàwọn lájọ lágbàáyé láti fojú sí ètò ìdìbò gómìnà Ọ̀ṣun eléyìí tó ń bọ̀ lọ́nà. Ó tún rẹ ààrẹ Trump láti sọ fún gbogbo àwọn tọ́rọ̀ kàn láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí àwọn aráàlú sì dìbò fún ẹni tó bá wù wọ́n o. Davido ní a ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀, a ò fẹ́ ìdúnkokò mọ́ni, àlàáfíà ni a fẹ́ o. Bákan náà ni a tún fẹ́ kí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ ní ìrọwọ́rọsẹ̀. Èyí ni nǹkan tó wà nínú lẹ́tà eléyìí tí Davido kọ ò sí ààrẹ Donald Trump tí í ṣe ààrẹ ilẹ̀ Amẹ́ríkà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.